káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. Ọ̀nkú. Olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu wúgate. Ṣáàrí mo mọ̀ pín yẹn ni ẹ wo ṣáìbò wọn. Ọlọ́run jẹ́ bí bẹ́ẹ̀ fi máa yìí sí ẹ̀yẹ́ pé mo fẹ́ bú wọn ẹ̀yẹ́ ẹ wo James Brown ayé James Brown ẹ̀ ní dàmú ẹ wo ṣáìbò wọn ní 2026 ẹjọ ẹ bá mi wo ṣáìbò wọn silent wọn mo like àwọn fáṣọ ẹ wo ṣáìbò wọn adọ́tí ìṣe ẹni tó wà lórí TikTok ẹ lè wá wọn lórí YouTube adọ́tí máa ń fa ṣáìbò yẹn máa wálẹ̀ báyìí ó bá wá débi bíi àwọn cross àbí àbákùnrin ayé àlélẹ́ yìí ẹjọ ẹ wo ṣáìbò wọn mo mọ̀ pọ́ọ̀sì ẹ̀kẹ́ lè bá a rí ni o bàbá ẹ lọ change style yín wọ́n máa ti jà ẹ lọ change style yín before you will talk to Sunday Igboho ẹ padà wá ẹ reincarnate wá sí 2026 you are living in 1930 ṣáìbò wọn jọ ṣáìbò bọ̀dá délé ẹ wá sí ṣáìbò yẹn ó jọ ti bọ̀dá délé bàbá yẹn ó lè mú tí 1970 man bọ̀dá délé ó lè mú 500 ẹ bá mi kọ ancient man sáà ní kẹ́ máa bú Sunday Igboho bẹ́ẹ̀ kẹ́ tó bú Sunday Igboho ẹ lọ reincarnate kúrò níbi tẹ́ ẹ wà ẹ kúrò láàrin àwọn tẹ́ ẹ wà a mọ̀ pé ẹ ti wá sáàrin ayé ẹni kọ́ńkọ́ tún yín mold sí 2026 nobody tó sì ń ṣe ṣáìbò tẹ̀ ṣe yẹn náà ẹ̀ wò náà ọ̀dọ̀ bàbá tó máa ń gẹ bàbá fún wa rẹ̀ tó máa ń lo clip ẹ̀dẹ̀ méjì náà ọ̀dọ̀ mo ti rí ṣáìbò yìí kẹ́yìn but when I was in that was 1970s ẹ̀gàn mi wọ́n tún wá lóògùn gidi ẹ máa sọ̀rọ̀ yìí lọ ìjà rẹ̀ dáàdì àwọn lè máa ju bàbá yìí máa ju Tinubu lọ ẹ ṣe é máa ọlọ́run bàbá yìí ó máa ju Tinubu lọ tó yẹ sọ̀rọ̀ ẹ dẹ̀ wá mi bí o ẹ lè wá mi kẹ́ máa wò mí o ẹ lè ń wò mí àbí mo lè láìkì ẹ jẹ́ kí n orin tàkà fúfe wẹ̀rẹ̀ rẹ̀. Yeah, once again, ẹ pé báwọn ayé àtẹ̀tẹ̀ máa ń wúkọ́ nìyàwó àti wọ́n fẹ́ sọ máa ń ọlọ́run máa yí ancestor ni máa yí ancestor ni àbúdá ayà mo lè ti wá gan ẹsẹ̀ rẹ̀. Yeah, once again, olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu wúgate tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbògbò jẹ́ ọmọ ìrankíran tí ń fa bíáyà sọrí gbogbo àwọn bloggers tó ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí ibà Gani Adams the 15th ààrẹ ọ̀nà kakanfò of Yoruba land lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹ́rù ẹ o sori tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ kí o bá fẹ́ káyé ẹ ta ìwọ Sunday Igboho fẹnu gba nation pé àwọn ajá bloggers yẹ. bàbá yóò máa láìpẹ́ ìbàdàn tìrìtìrì làwọn èèyàn ọlọ́run irun mú wọn yẹn ẹ pé wọ́n fi irun mú ṣe fẹ́ǹsì ètò ẹ pé ó fi irun mú agbágbọ́ àfi irun mú dẹdọ́ bí ṣáṣú kọ́láwọlé gbé irun mú dé ó fi irun mú ṣe fẹ́ǹsì ètò ìgbà tí tìrìtìrì ṣì jẹ́ tìrìtìrì tó máa ń yọ fóònù lórí yẹn tó bá ti mú tìrìtìrì irun mú yẹn ló máa ń kọ́ ọlọ́run mo dẹ̀ láìkí máa yí o àdá fún yín gíláàsì Stevie Wonder ló ń lò àwọn wọ́n dẹ̀ ṣe dẹ̀ láìkí o wọ́n jẹ́ kí n rántí bàbá tó máa ń gẹrun fún wa bàbá yẹn lè so rest in peace. tí ń tààrẹ ọ̀nà kakanfò of Yoruba land lóògùn ọ̀fẹ́ o bàbá
kò ń ṣẹrù ẹ o sori tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ kí o bá fẹ́ káyé ẹ ta ìwọ Sunday Igboho Fẹnugba Nation pé àwọn ajá bloggers ẹ pé wọ́n so kọ́ṣọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers so àti àwọn tí tiẹ̀ wọ́n kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì. ètò ìsìlẹ̀ ọ̀nà kan olóbò pàǹpà ẹ pé àwọn bàbá yẹn láyé àti ọ̀tọ́ máa ti sọ̀rọ̀ débi kan máa fọwọ́ this man is àkúdà ìyá o wọ́n máa sọ̀rọ̀ díẹ̀ máa fọwọ́ gba orí báyìí tẹ bá wo àpò ẹ̀ máa bá kọ́ọ̀mù àwọn kọ́ọ̀mù tó máa ní ìyàrí àwọn kọ́ọ̀mù tó máa ní ukú ó ti mú rọrọ̀ àwọn kọ́ọ̀mù tó máa ní ẹni sọlọ́sọlọ́ yẹ ọmọ àlápò náà ẹ̀rọ tó fẹ́ lọ bá wa gbà ọmọ wa wá olóde táì ẹ sọ̀rọ̀ mo bẹ̀ láì kìí sá. àti ìyá olórí burúkú olóbò pàǹpà. nìjí èyí Yorùbá man wẹ́rẹ́rẹ́ o wẹ́rẹ́ ẹjọ́ torí Ọlọ́run ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ o pẹ́ṣẹ́ẹ̀tì yìí kan ti escape o ìdílé nìkan ló kù pàǹpà ọmọ wa dàrú ẹ sọ̀rọ̀ sá gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers so àti àwọn tí tiẹ̀ wọ́n kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá Nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan lórí burúkú aláyébàjẹ́ abilà alálẹ́nu bíi tẹ́ṣin. Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà sẹ́nìkan máa ń já wádé ní ìpọnyàn náà ń pè. ọlọ́wọ́ ọba yìí ṣe adébí ká ń lọ wọ́n ní sẹ́nìkan máa ń dá ẹgbó láyé yín àgùntàn sọ pé òun ò bá ewúrẹ́ ṣe ewúrẹ́ níyàwó òbí dúdú ó yá lọ́wọ́ yìí ó yẹ ẹgbó láyé yín Sunday Igboho àánú ẹ̀dẹ̀ ìṣòro ogun máa yìí kan náà ló fẹ́ ṣe politics ibo ló wá dúró sí gan lórí burúkú aláyébàjẹ́ abilà alálẹ́nu bíi tẹ́ṣin. Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà sẹ́nìkan máa ń já wádé ní ìpọnyàn náà ń pè ń jọ mọ́. ọ̀pọ̀ èèyàn bàbá onírun 1930 bàbá onírun 1930 ẹ wò. sá ti padà kán lúgbó ẹ̀yin èèyàn láyé ọ̀rọ̀ ẹ wò ayọ̀ abara bíntì lélẹ́yìí o ẹ̀yin èèyàn mi ẹ má jẹ. bàbá onírun 1930 tẹ bá wà mí tẹ bá ń wò mí ẹ wo èrò ọmọ ní ẹni Yorùbá òkò ẹni Yorùbá òkò ẹni Yorùbá òkò ẹ wo àwọn Àmọ̀tẹ́kùn OPC àwọn kinní kan ẹ̀yin nìkan lẹ dá dúró ẹni burúkú èkejì ara ẹ wo àwọn èèyàn bí wọ́n ṣe ṣí lọ́tún lọ́sì from everywhere máa pè mí fún ọ̀nà àmọ́ ṣe fàájì lọ́wọ́ from everywhere bí ẹwọ́ ẹsẹ̀ àwọn èèyàn àti sáré gèèfù ó yá ọ̀rọ̀ aládùúgbò ti dúró tán ìyá yìí ẹgbẹ́ kẹ̀kú ẹgbẹ́ ìyá yìí irú kẹ̀yìn síbi àdìsá ẹ̀ka ìyá yìí irú ẹkùn ní sẹ́ẹ̀ ó yá àdìsá kí ló wà mí tún so mọ́ dì í kí ló lóye so mọ́ dì í olóye ẹ má bẹ̀rù ìṣúná ẹ wò irú ẹkùn ní sẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́ àgbọ̀ kankan ẹ wo èrò lọ́tún lọ́sì ẹ gbọ́ àwọn ìwé ẹkùn lọ́kọ́ náà wà ń bẹ̀ àwọn OPC àwọn Àmọ̀tẹ́kùn àwọn ọlọ́pàá àwọn fìjìláńtẹ́ àwọn ẹ bá mi dákọ̀ àwọn security network lóríṣiríṣi àwọn sójà àwọn pólíìsì àkànbí ọmọ lọ́dọọdẹ ooo àbí Tinubu ó dúró lẹ́yìn Sunday Igboho ló ní nìṣọ́nẹ̀ wọ́n go what's up ó dùn bàbá onírun 1930 wọn máa play fídíò yìí tán tí bá ti play ẹ̀ tójú bá ń dùn tó pẹ́ lògò dúdú bàbá onírun 1930 mi dẹ̀ mọ́ wípé DSS God bless you àti DSS àti IGG àti MMM àti ososo àti gbogbo èèyàn ló tẹ̀lé Sunday Igboho ẹ̀yìn àtàwọn Fúlàní nìkan ní tẹ̀lé Sunday Igboho àdẹ̀bínú because minus
-0% gan lẹ jẹ́ nílẹ̀ Yorùbá of today. Sunday Igboho is the man of the moment. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ni. He is the man of the moment. Kò sí ẹnìkan. Kò sí ẹni ajá tó máa dúró ajá ò ní dóbò ẹkùn láéláyé. Ajá ò ní dóbò ẹkùn ó ṣe wọ̀. Àdìsá ni wọ́n sọ. Collective effort with the security stakeholders. Àwọn tẹ́ ẹ rí, àwọn tẹ́ ẹ rí, àwọn tẹ́ ẹ mọ̀, wọ́n ń gbàgbé ọ̀pù ní Àdìsá nìṣó lẹ̀. Ìwọ̀n la mọ̀, aládìkú la mọ̀, òṣà la mọ̀, ẹ̀wọ̀n aládìkú o, mẹ́tẹ̀sán la o, òṣà. Níbo ẹ fẹ́ kéku? Ẹ̀wọ̀n máa sunkún o. The army, the DSS, the Àmọ̀tẹ́kùn, the vigilante, the gbọ́ngbọ́lọ́ sìgá. Ẹ̀yìn àwọn ọba ilẹ̀ Yorùbá 99.9% tiwọn ni wọ́n fọwọ́ tọmọ Adéyẹmọ lẹ́yìn. Àwọn ìjòyè ó tún lọ síbi kan lẹ́nu ló tún ń dọ̀bálẹ̀. Ìdọ̀bálẹ̀ yìí náà ní respect pọ̀. He is a man of the people, man of the moment, man of gbogbo ayé, ọmọ yẹn kọ́ bí worldwide. Ẹ wo bí tó tún lọ lẹ́nu náà bí yẹn ń dọ̀bálẹ̀ náà nìyẹn. A máa dọ̀bá ọ̀tọ̀ ni kéèyàn ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, ọ̀tọ̀ ni kéèyàn gbẹ́wù gbéraga wọ̀. Kò jọra wọn. Yorùbá ò kéèyàn gbéraga níwájú ìsá. Bẹ́ẹ̀ tó gbogbo ọ̀gá púpọ̀ ni kò ń jìnnà sílẹ̀. Ó ní rẹ́spẹ́kìtì. Ó ṣàmì òṣèọmọ aládùúgbò. Ẹnìkan wá lọ gbé ní 1930. Igo tẹ́ lò ní ẹ̀yẹ kápílẹ̀ ẹ̀kẹ́dùgbà rẹ̀ tó rẹ̀ lògbò. So rí dáadáa. Wọ́n rí ìgò tán lò jẹ́ kan rè. Ẹ wo èrò. Ṣé wo ẹkùn làwọn eléyìí? Àwọn apá ẹkùn ẹsẹ̀ ẹkùn orí ẹkùn. National Park Ọ̀yọ́ ni o. National Park Ọ̀yọ́ ni. Community God bless bàbá mi ọ̀tẹ́. Ọmọ Àdìsá ẹ̀wù èrò lẹ́yìn ọmọkùnrin ìsọdẹ gbowó wọ́n gbọ́ṣẹ́ fún mi olóyè gbọ́ṣẹ́ fún mi. Àdìsá gbọ́ṣẹ́ fún mi kò dá o. Ẹ bá mi wọ́n ní Sunday Igboho kó gbọ́ṣẹ́ fún mi o. Àbúrò yóò wáyé lébẹ̀. Ó yá èyí kan lọ báyìí àwọn ọmọ èèyàn ti yá lọ orí yìí máa fún un. Wọ́n tún gbé dúróònù ló ń fò lọ yìí o. Ó yá ẹ rò bóyá lásìkò yẹn máa ń fly drone security máa mọ̀ sí security network Nàìjíríà wọ́n mọ̀ sí drone tó ń fly ẹ̀wọ́ yẹn fly drone. Àwọn ọ̀gá kàkà ìṣiṣẹ́ ẹ̀rọ gba irun bàbá patient man òní drone ló ń fò yìí wáyà àwọn ọmọ men mount àwọn ọmọ mount Àdìsá ló ń sọ̀rọ̀ ní ẹgbẹ́ kan yẹn kọ́ lọ kó àwọn arúgbó 90 àwọn iṣẹ́ òní ẹ̀wọ̀n bí drone ṣe ń fò lókè ẹ̀wọ̀n bí drone ṣe ń fò wọ́n lo surveillance káàkiri ẹgbẹ́ náà jáde Yorùbá ni wá èmi á pè ẹ̀ tẹ bá bọ́ta ní sèkí kí ẹ máa lọ dúró sínú gbókòròdú o ìkòròdú tẹ́lẹ̀wà ẹ máa ṣe fídíò Àdìsá wọ́n ní kò kàwé àmọ́ ọmọ dúró nù rídì ẹ bó ṣe wojú òní rẹ̀ wọ́n ní kò kàwé ẹ wojú ẹ̀ ẹ rí i pé báwo tó kù ṣe ń wo bòmí òun ń wojú òní yẹn ni jẹ́ ti lójú ẹ̀ ẹ fẹ́ kú lọ́wọ́ rẹ̀ ògún gbọ́ yáyí yàrá ìyá ayé máa fẹ́ kú lọ́wọ́ rẹ̀ màálù ṣe rí pé fídíò lórí màálù ẹja pé ṣe à ń bọ̀ à ń padà bẹ́ẹ̀ kápá lórí ìṣẹ̀lẹ̀ patient man ṣáìdì ẹ̀rọ náà wà mi ní fẹ́ play. kán dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kán rí níbí wọ́n ló máa fẹ́ náà kán rí ìwọ nìkan ló máa fẹ́ kán rí ní Kàfàǹṣà. ẹ bọ́ ta patient man bàbá onírun bíjè èyí náà ẹ̀ bọ́ ta kudos to see ẹ̀ka God bless you ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè bàbá onírun bíjè brother Johnson èyí náà ẹ̀ bọ́ ta patient man 1930 man ẹ sọ̀rọ̀. ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́ńkù lélẹ́ kan ẹ máa sọ pé ẹ ti ń wọgbó lọ igbó orí burúkú lọ. ọdún náà bọ́ síwájú ilé kan èyí ló tó pẹ́ tí ń wọgbó lọ náà bá bọ́ sẹ́ńkù lé èyí bọ́ síwájú ilé ṣebí kájọ ṣe àwọn máa gbẹ̀ǹkù lé èyí náà máa gba wájú ilé àti máa pàdé láàrin ilé
tẹ́lifí bá tẹ̀kùnlé wọlé táwọn gba wájú ilé wọlé ṣe ní ká ti pàdé láàrin ilé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àbọ̀mọ Fúlàní ilẹ̀ yìí ni agent man bàbá onírun 1930. tẹ padà wọgbó lọ náà ni. wọ́n ní àlọ́ lámilámi láàrin ẹnìkan rábọ̀ ẹ̀ padà wọgbó lọ náà ẹ̀ wọgbó yẹn lọ. ọmọ Gani Adams náà ń rìn ní ọmọ Gani Adams bàbá tó pọ̀ fọ̀ wọ́n ní àlọ́ lámilámi láàrin ẹnì kò kí ń rábọ̀ àwọn lè ṣe tẹ̀wọ́ bàbá iṣẹ́ ẹ bá mi kọ agent man sí comment section gbọ́dọ̀ mọ̀ pé agent man nobody tó ń gẹrú style irun tẹ̀ gẹ̀ yìí mọ́ Mr. Lámilámi ó jẹ́ mọ́bìtì gbẹ́ǹgẹ̀ta mo ti rí agent man ẹ jẹ́ kí n pín ilẹ̀ ṣe gbọ́dọ̀ gbẹ̀ sí Mr. Baba Lámilámi ẹ lọ ẹ tó lè sọ ẹni kù kọ́kọ́ lọ irun orí èyí lọ gẹ̀ irun yìí jẹ́ kẹ́rù máa bà mí ó dàbí bá àkúdàáyà ni máa yìí Baba Lámilámi agent man sọ̀rọ̀. wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ ẹ má lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ pé nígbà tó bá ti dé tó bá ti gbé embargo kúrò lórí ẹ kó máa wọgbó lọ nígbà púpà kò ní dáa fún ẹ Sunday Igboho. ìdè fẹ́ǹdẹ̀ ìdè sweeters ìdè fẹ́ǹdẹ̀ ọmọ ìdè sweeters ara ń ta bàbá yìí ẹ pé he is in pain. He is in pain. This man is in pain. Oh, Gani Adams. He is in pain. I know I say. Wèrè onítáì. Alóṣọ́gbà wèrè ilẹ̀ báyìí tó di ọjọ́. Ló tún wá ṣọ́gbà wèrè ilẹ̀ báyìí. Mo ti fẹ́ lówó náà. Èyí bàbá agent man. Ẹ jọ ṣé kí káwọn èèyàn pè wọlé àbí kí n máa darí lára yá lọ báyìí. Agent man ẹ sọ̀rọ̀ o. Mo ti fẹ́ lówó náà. irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ ẹ má lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ pé nígbà tó bá ti dé tó bá ti gbé embargo kúrò lórí ẹ kó máa wọgbó lọ nígbà púpà kò ní dáa fún ẹ Sunday Igboho ó ṣe ti wọgbó lọ láti jọ ìṣẹ́ kó tún gba onídúrójà púpà ó ṣe ti wọgbó lọ ó ti sọ pé ó ṣe àwọn bàbá yín àwọn lọ́balọ́ba tó sọ pé ó fẹ́ yìnbọn pa ṣẹ́rí àwọn àgbà ń gbà míì I'm not sorry to say this. Àwọn àgbà mi ń gbà mí wọ́n kàn máa ń dàgbà ni wọn kì í danú. Ó dùn. Àwọn àgbà tó kọ bẹ́ẹ̀ yìnbọn pa. Àwọn bàbá wa mọ̀ wípé tí wọ́n bá bí ọmọ nígbà tó bá sọ̀rọ̀. Àwọn bàbá máa amend pé ọmọ tí ò kì í ṣe báyìí kí ló tó fi ṣe nǹkan báyìí. Tí wọ́n fi ń pé àwọn àgbàgbà ilẹ̀ Yorùbá ní àgbà tó lórí pípé nìyẹn. Ẹni tó gbẹ́ kòtò tó gbẹ́ jù. Ẹni tó kó síbẹ̀ ò dá lápá. Àwọn bàbá wa mọ̀ táwọn ṣe fún wa nígbà yẹn everybody fi ń jáde fún wọn kábíyèsí ọ̀ní tó bá bínú àwọn alálẹ̀ máa bèrè lọ́wọ́ ẹ̀ because ipò àpèrè àwọn alálẹ̀ ló jókòó sí tí Tinubu bá bínú àwọn alálẹ̀ máa bèrè lọ́wọ́ Tinubu wípé ọ̀rọ̀ tí Sunday Igboho sọ yìí kí ló tó fi sọ ṣé ìyà ò jẹ àwọn ọmọ tá a fi lẹ̀ fún yín ni ó lè wá yìnbọn fún wọn ó kè ṣe tó wá yìnbọn fún wọn. Agent man ọ̀rọ̀ yẹn dùn ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké ọ̀rọ̀ náà dùn ọ̀rọ̀ náà dùn agent man ó ń sunkún tó sọ ó ní báwọn àgbàgbà ṣe Sunday Igboho mọ́ra yẹn ó dùn ó máa dùn yín pa ni Àdìsá ní sẹ́ẹ̀ Igboho òòṣà ní sẹ́ẹ̀ ọmọ aládìkú ní sẹ́ẹ̀ ẹ̀yà wèrè ni bàbá agent. Àlọ́ lámilámi láàrin ẹnìkan rábọ̀ ẹ̀ padà wọgbó lọ náà ẹ̀ wọgbó yẹn lọ. Wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ ẹ má lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ pé nígbà tó bá ti dé tó bá ti gbé embargo kúrò lórí ẹ kó máa wọgbó lọ nígbà púpà kò ní dáa fún ẹ Sunday Igboho ó ṣe ti wọgbó lọ láti jọ ìṣẹ́ kó tún gba onídúrójà púpà ó ṣe ti wọgbó lọ ó ti sọ pé ó ṣe àwọn bàbá yín àwọn lọ́balọ́ba tó sọ pé ó fẹ́ yìnbọn pa ṣẹ́rí àwọn àgbà ń gbà míì I'm not sorry to say this àwọn àgbà míì ń gbà míì wọ́n kàn máa ń dàgbà ni wọn kì í danú. institution táwa dẹ̀ represent àwọn ò ní gbà kílẹ̀ Yorùbá bàjẹ́ nítorí olórí burúkú ní tiẹ̀ ọmọ fàyàwọ́ ni ọmọ scammer ní Igboho náà jàgbà ní ẹ̀ náà ọmọ guy ní ẹ̀ náà olórí burúkú
abúlé alálẹ́nu gáì ní ẹ̀ nà gáì máa ní ẹ̀ ìwọ nìkan náà ni kò síbi tó wọ̀ inú àgbẹ̀kọ́ ẹ̀ bó ṣe wọ̀ tó bàjẹ́ nìyẹn ó wọnú Yorùbá nation ó nígbà táwọn tí Yorùbá nation bẹ́ẹ̀ ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rí béèrè àwọn tó bá mọ̀ mí ní Yorùbá nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá Akíntóyè gan ta ló mọ̀ bàbá Akíntóyè gan rí bàbá pònú yẹn bàbá dànù wọ́n ti di tó táìmù táwọn jẹ́ pé àní máa dákẹ́ fúnra wa ni wọn kì í dànù. máyì máa lápá tẹ́lifíṣàn ẹ máa gbà wá wéréré o ẹ bá mi ṣẹ́ẹ̀kì bíbí máa yí o Sunday Igboho mi play fídíò kankan mọ́ ẹ bá mi wọ́n Olóyè Sunday Igboho ẹ máa gbọ́ Olóyè Sunday Igboho ní táwọn ọmọ Gani Adams ń ṣe yìí ó máa di tèmi àti yín gan. Olóyè gbọ́sẹ̀ fún mi náà kí ni gbogbo rárá ẹ gbọ́sẹ̀ fún mi náà ẹ cut soap for me náà which one be your own náà ẹ bá mi bọ Olóyè kan gbé ọṣẹ fún mi náà ẹ gbọ́sẹ̀ fún mi náà náà ẹ bá lè sọ̀rọ̀ ẹyọ kan wọ́n dẹ̀ bọ́ tàwọn máa ké ọmọ ẹ fẹ́ mi náà ní nǹkan Olóyè gbé ọṣẹ fún mi mo sọ ní gbàgbà wálé àyífáàsì mi ṣe kọ́ ṣe fẹ́ ọṣẹ Olóyè gbé ọṣẹ fún mi náà kí n sọ̀rọ̀ báyìí kí káwọn tá mi má nísìnyí ewu bí máa yìí ṣe ń gbọ̀n lóhùn bíbí ẹ̀ ti ráìsì mo ṣe ń bú àwọn ọba Olóyè tó bá gbé ọṣẹ fún mi tí ò bá gbé ọṣẹ fún mi máa yìí àpẹẹrẹ ó níbi urgent medical attention this man need patient man ó níbi urgent medical attention ẹ̀kọ́ Olóyè gọ́ṣẹ́ you need ọṣẹ Olóyè gọ́ṣẹ́ fún wa náà kìtì àwọn tó bá nífẹ̀ẹ́ mi wọ́n bá ti ń gbọ́ nǹkan mi àkókò máa gbọ́ ìyọ̀ ló nídìí ọṣẹ ní comment section Olóyè ẹ̀jẹ̀ gọ́ṣẹ́ fún wa Olóyè ti pa máa yìí institution táwa dẹ̀ represent àwọn ò ní gbà kílẹ̀ Yorùbá bàjẹ́ nítorí olórí burúkú ní tiẹ̀ ọmọ fìyàwó ni ọmọ scammer ní Ìgbòho ni jàgbà ní ẹ̀ náà ọmọ gáì ní ẹ̀ náà olórí burúkú abúlé alálẹ́nu gáì ní ẹ̀ náà gáì máa ní ẹ̀ ìwọ nìkan náà ni kò síbi tó wọ̀ inú àgbẹ̀kọ́ ẹ̀ bó ṣe wọ̀ tó bàjẹ́ nìyẹn ó wọnú Yorùbá nation ó mọ̀ nígbà táwọn tí Yorùbá nation bẹ́ẹ̀ ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rí béèrè àwọn tó bá mọ̀ mí ní Yorùbá nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá Akíntóyè gan ta ló mọ̀ bàbá Akíntóyè gan rí bàbá pònú yẹn bàbá dànù wọ́n ti di tó táìmù táwọn jẹ́ pé àní máa dákẹ́ fúnra wa mọ́ àwọn àgbáyà kàntọ́nù àwọn bàbá Akíntóyè àgbáyà ẹni tó bá come for me ẹ jáde fún mi kẹ wá bá mi àbí kẹ rí mi lọ́nà kẹ wèlé mi tẹ bá lọ pé kò ní yẹ mí àti bàbá Akíntóyè àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí yín kò ní yẹ ta ló mọ̀ gbogbo yín rí nígbà tó dá Yorùbá nation yẹn ta ló mọ̀ yín rí àti bàbá Akíntóyè olórí burúkú yẹn ta ló mọ̀ yín rí torí àwọn àlàgbọ́n bàbá Akíntóyè wà nínú àwọn àgbà tí mo sọ tí àgbà tí ò dánú àwọn àgbà àyà àwọn àgbà òṣì àti wo olórí burúkú Sunday Igboho tó sọ pé wọ́n ń pè gbọ̀n orí burúkú wo ló ń pè sàkámà jẹ ibi tí irú àwọn àgbà ti ń dún àgbà sórí ṣáàjà èmi ó mọ̀ mí dáadáa tó bá sọ pé ó mọ̀ mí olórí burúkú Igboho ẹ irọ́ ló ń pa ó mọ̀ mí bó bá dé mọ̀ mí àwọn tó mọ̀ mí wọ́n súnmọ́ ẹbí sọ́run kò ní yẹ gbogbo ẹbẹ ṣe bóyá ṣe orí burúkú tó ṣe náà ni tó fi wó Yorùbá nation yẹn tó scam gbogbo àwọn èèyàn labroad báyìí ló sọ pé ó fẹ́ bàbá Tinubu náà tó ń romance ẹ̀ ń sìn because of party politics ṣọwọ́ sọ pé ó máa pa bàbá Tinubu ńgbà yẹn wàá yìnbọn sí lẹ́yìn ìwọ nìkan náà lálágbára tó ìwọ nìkan náà lálágbára sórí inú OPC ẹgbẹ̀rún alágbára bẹ́ẹ̀ inú OPC tó ẹ pé wọ́n á gbé ẹ̀mí gbàgbéṣẹ́ ẹni òṣètò rò pé tó ń ṣàbí kankan tàbí ṣé òwò ògbá ní OPC kọjá olórí burúkú rẹ̀ ṣé ògbá sísúṣàn ní OPC kọjá òmò àwọn alágbára tó wà ní OPC tó máa ra ẹ̀pà jẹ ayé ẹ̀ máa bẹ́sikẹ́ ni Sunday Igboho ayé ẹ̀ máa bẹ́sikẹ́ ni ò ní padà rúlà bó ṣe wà ẹ́ padà àrọ̀bà sọ ẹ kò dáa fún ẹ alálẹ̀ òní jẹ́ kò dáa fún ẹ kí ló ń ṣe ẹ́ òdà ń kọ́ àwọn blogger síta wọ́n máa sọ̀rọ̀ sí ààrẹ ẹni àwọn ta ni ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ náà fúnra ẹ̀ ń brain náà ibà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land lógún ọ̀fẹ́ bàbá. you go explain tire. is a beacon of hope in Yoruba land as of now ẹni tó bá gbà kó gbà ẹni tí ò bá gbà kó ẹ lọ kú dànù ẹ lọ sọmọ transformer ẹ bọ́ sítọ́ orí trọ́dún ìlànà kẹ lọ kó sódò náà
gbogbo yín tẹ̀dẹ̀ ń bínú ibà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ẹ máa jẹun lé ẹ máa lọ ṣan wọ́n sọ́sà ni inú abímọkún kíkan kì í dùn inú yóò ní dùn dálẹ́ èwo ló ṣí èwo lè èwo ní wèrè gbogbo ẹ̀yin tẹ́ bá ti mọ̀ for the past 5 years ní Ààrẹ Ọ̀nà Kakanfò ibà Gani Adams ti ń béèrè fún partnership ká ọmọ ọmọ yìí máa flush àwọn terrorists ẹ tiẹ̀ fún wa ní ó kàn wọ́n sọ pé 6 months ẹ má fún wọn 6 months ẹ fún wọn 3 months kẹ́ partner pẹ̀lú àwọn security agencies that is what is this warrior is saying this generalism of Yoruba line is saying ẹ fún wọn ní green light ẹ fún wọn green light wọ́n á jẹ́ káwọn rí fraf I don't blame mi ò blame Igboho náà pẹ̀lú àwọn Kini náà ibi tó wọn ti máa ń jẹun nìyẹn òun máa ń rógo èèyàn òun máa ń bògùn jẹ láti jẹ òun máa ń tẹ ògo èèyàn òun máa ń gba glory òní glory ṣèbó tí ń ṣe fáwọn police force nísìn ó sọ pé òun lòún lọ rescue àwọn ọmọ pẹ̀ngẹ̀lẹ̀ adélábù àwọn àbúrò àtàwọn ọmọ ẹ̀ ó sọ pé òun lòún lọ rescue wọn nígbà tó tún máa yá wọ́n ní pé òun ló fún wọn ní information bó ṣe máa ń ṣe nìyẹn tactics ẹ̀ nìyẹn olórí burúkú gbogbo eléyìí tó gbé kámẹ́rà wọnú ní òkè Ògùn gbà yẹn ṣe báwọn ọmọ OPC ti lọ ṣiṣẹ́ tán ti apprehend àwọn terrorists tán ni wọ́n ti àti àwọn arms tán wọ́n ti kọ fún àwọn ọlọ́pàá ti hand over fún àwọn ọlọ́pàá ó dijọ́ kejì ó gbé kámẹ́rà lọ síbẹ̀ bó ṣe máa ń gbògo òyàn nìyẹn wọ́n máa ma àwọn olórí burúkú tó ń wà ń dá sí àwọn tí ò mọ̀ tẹ̀ dá kan wọn. sórí gbogbo eléyìí tó ń ṣe yẹn sórí àwọn bloggers tó kó sódì tó kó síta tí wàá máa sọ mí táwọn náà máa sọ mí tí ẹ wàá kàn ṣàfẹ́ máa fi trend ó máa kàn dínú yọ jẹ́ kó rí Egbe Sunday Igboho sórí gbogbo eléyìí tó dáwọ́lé tó tún bẹ̀rẹ̀ sí máa fa wàhálà ó ní jẹ́ èèyàn mọ́ sórí gbogbo ayé ìbọn sí olùkóná rẹ̀ alaye Ààrẹ Sunday Igboho olórí burúkú abilala lẹ́nu ọmọ ìrankíran ọmọ àlè ilẹ̀ Yorùbá kírú eléyìí máa sọ̀rọ̀ sí ọ ní pé òun máa pa òní òun máa pa láàfin ṣé ẹ mọ̀ olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá bọ̀bọ̀. ancient man ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ Ọọ̀ni nílà káyò orí Ọọ̀ni òkú Ọọ̀ni mọ̀ wípé Sunday Igboho sọ pé òun máa ṣe bàbá Tinubu gan mọ̀ pé Sunday Igboho sọ pé òun máa yìnbọn sí wọn lẹ́yìn bàbá Tinubu mọ̀ wípé gbogbo èèyàn bú àwọn Ọọ̀ni gan mọ̀ pé gbogbo èèyàn bú àwọn because Ọọ̀ni kábíyèsí ọjàjà Ògúnwùsì o olórí ládéládé o bàbá mi àrùn gbọ̀gbẹ̀ bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ Ògún kábíyèsí olórí igbó èèyàn ní òfẹ́ ta sí Ọọ̀ni mọ̀ pé Sunday Igboho sọ bẹ́ẹ̀ ọdún rẹ̀ níbi Ògùn sọ̀yè wọ́n ní làákàyè wọ́n kàwé Tinubu bóyá ìdàgbà tó yẹn ó mọ̀ pé Sunday Igboho sọ pé máa yìnbọn fún un lẹ́yìn wọ́n mọ̀ ọ́ ẹ tún rán wọn létí ni ancient man náà bàbá yìí mọ̀ wọ́n mọ̀ pé Sunday Igboho sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n lọ́mọ wa ni inú tó gbọ́ wọ́n máa gbọ̀rọ̀ wọ́n mọ̀ ìdí tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ ọmọ tá a bá wí tó fẹsẹ̀ jọlẹ̀ pẹ́ẹ́rẹ́rẹ́ wọ́n mọ̀ ìdí tó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ complete Yorùbá àwọn Yorùbá modern Yorùbá tí wọ́n jẹ ẹ̀jẹ̀ àwọn bàbá wa ní àwọn Ọọ̀ni àti bàbá wa Tinubu wọ́n mọ̀ wọ́n lábíamọ máa ń fọwọ́ kòtò ná ọmọ ní abíamọ ní Ọọ̀ni Ifẹ̀ abíamọ ní Tinubu ọwọ́ kòtò wọ́n máa fi gbá Sunday Igboho ọwọ́ kòtò wọ́n fi mọ̀ ọmọ ọlọ́mọ la máa ń dà lábàádà méjèèjì orí ọ̀dà gbọ́mọ ẹni abíamọ máa ń ṣọwọ́ kòtò ná ọmọ ní bàbá Ọọ̀ni ọwọ́ kòtò ló máa lò tó bá bí amọ ni Tinubu ọwọ́ kòtò ẹwọ́ ìṣòwò á rán wọn létí olóko máa yìnbọn fún wọn ó lè máa yìnbọn fún wọn sọ́nà àwọn ti gbàgbé ni wọn ò gbàgbé sọ́nà àwọn ọmọ ni wọ́n mọ̀ ṣé fídíò sí lórí íńtánẹ́ẹ̀tì wọ́n wà á kí ni ẹjọ́ Sunday Igboho kí ni wàhálà Sunday Igboho bẹ̀ àbí kẹ́yìn náà gbọ́ tàbí sọ́kọ̀ máa bíyà tó ní Sunday Igboho sọ́kọ̀ máa yìnbọn fún Tinubu bíyà tó lè lọ ṣe gbé fún bíyà kẹ́yìn náà gbọ́ tàbí sọ bẹ́ẹ̀ ní àwọn àgbè fún àbí advice ni o advice jẹ́ káwọn náà dé ẹ̀bọ́ tàbí kó máa yìnbọn fún èyí náà ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹ lè máa yìnbọn fún ọdún tó máa yìnbọn fún Tinubu sí kó máa gbé fún yín àbí kí náà ìfi Sunday Igboho èyí náà ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀sọ́ kó máa yìn machine gun fún Tinubu ẹ̀sọ́ bẹ́ẹ̀ tó bá sọ pé máa yìn machine gun fún mo jẹ́ èrè máa bí ẹ̀sọ́ pé máa yìn machine gun fún Tinubu máa gbé fún yín ọ̀rá ń kọ bàbá yìí o ọ̀rá ń tán o. Please, somebody should check on him for me. I love you, Baba. Patient man. I love you so much. Somebody should just check on you. Gbogbo eléyìí tó ń ṣe yẹn ṣọ́ra àwọn bloggers tó kó sódì tó kó síta tí wàá máa sọ mí táwọn náà máa sọ mí tí wàá kàn ṣàfẹ́ máa fi trend
ó máa kàn nínú yọ jẹ́ kó rí ẹ pé Sunday Igboho sórí gbogbo ilé tó dáwọ́lé tó tún bẹ̀rẹ̀ sí máa fẹ́ máa fa wàhálà ò ní jẹ́ èèyàn mọ́. sórí gbogbo ayé ìbọn tí olùkóná rẹ̀ ayálẹ̀. ó sọ̀rọ̀ tí ó tú ó tó wá pé gbogbo ayé agent man bàbá 1930 agent man ó pé gbogbo ayé báwa já sí o. alaye rẹ Sunday Igboho olórí burúkú abilala lẹ́nu ọmọ ìrankíran ọmọ àlè ilẹ̀ Yorùbá kírú eléyìí máa sọ̀rọ̀ sí ọ ní pé òun máa pa ọ ní òun máa pa láàfin ṣé ẹ mọ̀ olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ ń gba bọ̀bọ̀ ìnà ṣé ẹ mọ̀ pé most of àwọn news tẹ́ bá ń gbọ́ ní orí social media inú 10% about 8% inú ẹ̀ ní fake most especially kò sí nǹkan tó bá ti jáde níbi ọ̀dọ̀ Sunday Igboho Sunday Igbohora Sunday fẹnu gba nation fẹnu wugate fẹnu dáràn the guy is a blunder is a nuisance wèrè ní bọ̀bọ̀ ní Sunday Igboho yẹn náà ẹranko ní ìkejì ajá. ẹ bá wa mute lórí TikTok láyé kí ẹmọ ṣẹ́ bí àwọn olórí tí ẹ bá wa mute lórí TikTok ẹ bá wa mute lórí. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ àwọn àdàgbò pẹ̀ fún wọn tètè sókè wọn lásàgbé ẹ̀dá ó sì lékè nígbàdógún omi téńté nílé bí wọ́n sì lè máa wọlé wá nígbàgbérí omi téńté nílé bí wọ́n sì lè máa wọlé bàtà ní ìborí èdè a ó sì lékè bí wọ́n sì lè máa wọlé wá. Bí wọ́n sì lè máa wòye wọn àdìsá bí wọ́n sì lè máa wòye. ṣèyí sọ ohun ẹ̀dá wọn padà bọ̀ èyí kà ó. wọ́n sì lè máa wòye àwọn àdàgbò pẹ̀ fún wọn tètè sókè wọ́n sì lè máa wòye wọn lásàgbé ẹ̀dá ó sì lékè nígbàdógún omi téńté nílé bí wọ́n sì lè máa wòye. mo ń gbé yín sókè ẹ wọ ọmọ àwọn tó dáadáa àwọn ìdílé ìgbà TikTok mo ń gbé yín sókè bí wọn kó ṣẹlẹ̀ àwọn ẹ̀yà wọn yóò bàbá náà ti sọ ancient man ìwé ẹkùn ní sẹ ìwé àdìsá ní sẹ àgbọ̀ nǹkan kan ògúnbà àgbọ̀ nánà àgbọ̀ ẹnìkì wọ́n ti gé tiwa lọ àbẹ́ ẹ̀jẹ̀ bá gbọ́ sókè àgbọ̀ nǹkan kan o ẹgbẹ́ òsókè bá pè mí ní ìdákú fàájìlá bẹ́ẹ̀ ṣe lálẹ́ yìí káyìí. ẹ má bèèrè kí ni Igboho ṣe fún wa ẹ má bèèrè kí ni Igboho ṣe ẹ má bèèrè kí ni Igboho ṣe ìta ní. Sunday Igboho gangan ló yẹ kẹ́ ẹ bá wí Sunday Igboho gangan ló yẹ kẹ́ ẹ bá wí ọṣẹ olóyè ọṣẹ wo lẹ ń lò tẹjọ ìyá aládàáni kan jẹ ẹ wá ń dá ọṣẹ yẹn lò bí mo ṣe láti ọṣẹ fún wa. Onígbòho ti pa àwọn pípù olóyè ti pa àwọn pípù bí Ọlọ́run. lórí iná. irọ́ náà ń pẹ́. kí ló ní tó yẹ wọ́n ti sọ pé síbẹ̀ ìwọ́n lóye kọ́ ló tọ́jú ẹ̀ láàrú. Sunday olóyè náà mọ nǹkan tó ń lò kí ló lóyè gan ń lò fún ara rẹ̀. ṣé olóyè tó máa ń oògùn gan wọ́n sì wà nínú igbó ẹ wò ó. fóònù tí mo kọ́ fóònù ti kú ẹ dáwà lórí YouTube ẹ̀yọ̀ ṣe ń gbọ́ TikTok lẹ́nu o torí TikTok wa oye tí wọ́n tó táwọn ògbọ́n kan tí wọ́n sọ bá bínú o fóònù ti kú ní o ọmọ ìṣẹ́ ti fóònù bọ̀ náà ọlọ́run wá jà ẹgbẹ́ bá gbóhùn sókè o ti dójú ẹ̀ ní ẹ̀ kí dádì mi ẹ̀ mi nígbà ẹ bá kí dádì mi ẹ bá mi kákàn bí ọmọ olódò jẹ wọ́n ti sáìn ní state police ẹ bá mi kákàn bí nọ́mbà 1.
Àkànbí olódòdó ẹ máa pàtẹ́wọ́ fún un. Láti ṣe lójú màá rẹ̀. Ó yẹ bá wa gbóhùn sókè bàbá wa Adéyẹmí àti kí ló kọ ìlú bá wa gbóhùn sókè. Ọmọ onígun 1930.